A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Gómìnà àná fún ìpínlẹ̀ Abia àti sínétọ̀ tó ń ṣaṣojú àríwá Abia Orji Uzor Kalu ti pè fún ìdásílẹ̀ ikọ̀ ẹ̀ṣọ́ tuntun láti fi gbógun ti ìṣòro ààbò tó ń fojoojúmọ́ lékenkà sí ní Nàìjíríà. Kalu tí ó ṣe àtìlẹ́yìn fún ọ̀rọ̀ tí ààrẹ ilẹ̀ United States Donald Trump sọ wo àwòkọ́ṣe látara ikọ̀ ẹgbẹ́ Bakassi Boys ayé àtijọ́ tí wọ́n ṣe àṣeyọrí lórí gbígbógun ti ìwà ọ̀daràn ní gúúsù ìlà oòrùn nígbà ìṣèjọba rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà. Nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní ilé agbára ìlú Àbújá, Kalu kérora wípé ìṣòro ààbò ti dé góńgó jákèjádò orílẹ̀-èdè, wípé ẹ̀ṣọ́ aláàbò ìbílẹ̀ ni ó lè tán ìṣòro yìí láti fi kún ipá àwọn ológun àti àwọn ẹ̀ṣọ́ aláàbò yòókù. Uzor ṣàlàyé wípé nígbà ìṣèjọba rẹ̀ ni òun dá Bakassi Boys sílẹ̀, wọn kò sí fún ìranù ṣùgbọ́n fún àwọn ọ̀daràn. Bí a bá ní irúfẹ́ ẹ̀ṣọ́ aláàbò bẹ́ẹ̀, àríbi fín àwọn ọ̀daràn jáde nítorí wọ́n ràn wá lọ́wọ́ ní ìgbà náà. Irúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀ tún lè ran Nàìjíríà lọ́wọ́ báyìí. Ó ṣe ìkìlọ̀ wípé àwọn adàlúrú àti báńdíìtì ti pinnu àti dá orílẹ̀-èdè rú bí ó ti pè fún ìfọwọ́sowọ́pọ̀ láàrin ará ìlú àti iléeṣẹ́ ológun. Uzor ṣàlàyé wípé ará ìlú gbọ́dọ̀ ṣe àtìlẹ́yìn fún ológun nípa pípèsè ìròyìn tí ó lè ràn wọ́n lọ́wọ́ nítorí kò sí ológun tí ó lè borí ogun láìsí àtìlẹ́yìn ará ìlú. Kalu wá sọ àsọdájú wípé ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu mú ètò ààbò lọ́kùnkúndùn. Bákan náà ni iléeṣẹ́ ológun lábẹ́ ìṣèjọba tuntun náà ti fi agbára kún agbára láti fín àwọn jihadist àti ọ̀daràn kúrò níbi kọ́lọ́fín wọn. Sínétọ̀ sọ̀rọ̀ lórí ìdí fún àjọṣepọ̀ pẹ̀lú àjọ ilẹ̀ òkèèrè láti borí ogun, bí ó ti ní ìjíròrò pẹ̀lú orílẹ̀-èdè bíi United States ṣe pàtàkì láti fi gbógun ti àwọn adàlúrú. Ìdí nìyí tí Kalu fi ṣe àtìlẹ́yìn fún ọ̀rọ̀ Trump tí ó bu ẹnu àtẹ́ lu ìṣekúpa àwọn Kìrìsìtẹ́nì ní Nàìjíríà. Kanu tẹnumọ́ wípé òótọ́ ọ̀rọ̀ ni Trump sọ. Ó ní ọmọ Nàìjíríà ní adàlúrú ń ṣekú pa. Bí adàlúrú bá wọ ilé ìjọsìn, àwọn tí wọ́n bá pa kìí ṣe Mùsùlùmí. Ní Benue, Kìrìsìtẹ́nì ni wọ́n ń pa jù. Ní Zamfara, Mùsùlùmí ni wọ́n ń pa jù. Kalu ní òun ní ìgbàgbọ́ wípé ọ̀rọ̀ tí Trump sọ wà lára ohun tí ó mú àlékún bá ètò ààbò láwọn apá ibìkan lórílẹ̀-èdè. Kalu ní kí wọ́n wo ohun tó ti ń ṣẹlẹ̀ láti ọjọ́ díẹ̀ síwájú tí iléeṣẹ́ ológun ojú òfurufú ń yin àdó olóró sí gbogbo ibi kọ́lọ́fín àwọn adàlúrú. Bó ṣe yẹ kí ó rí nìyẹn, a kò gbọdọ̀ bójú àánú wo adàlúrú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn This Day tó jáde lónìí. Gbogbo ètò ti tò ní ìpínlẹ̀ Delta fún ìgbàdé igbákejì ààrẹ àná fún ẹgbẹ́ àwọn agbamòfin ní Nàìjíríà, agbamòfin Albert Akpomuje gẹ́gẹ́ bí ọba kẹrìnlá Òwòròdé ti Olómù Kingdom. Àfihàn yìí jẹ jáde nínú àtẹ̀jáde láti ọwọ́ akọ̀wé ìgbìmọ̀ lọ́balọ́ba Olómù Kingdom John Ewenede tí wọ́n fi ẹ̀dà rẹ̀ ránṣẹ́ sí akọ̀ròyìn ní ìlú Warri. Àtẹ̀jáde yìí fìdí ẹ̀ múlẹ̀ wípé Akpomuje ni ó jẹ oyè Ọ̀tọ́lá Prime Minister Olómù títí di àsìkò yìí, ṣùgbọ́n ní báyìí ọjọ́ àbámẹ́ta ọjọ́ 15 oṣù kọkànlá ọdún 2025 ni yóò gba adé ní Òtòrèrè Agbọ̀n Olómù ní ìjọba ìbílẹ̀ Ughelli. Lẹ́yìn ìgbadé ní wẹ̀jẹwẹ̀mu reception yóò wáyé ní Royal Palace lọ́ọ̀kan ilé-ẹjọ́ Magistrate Àpérèrè Olómù. Ìyànsípò Akpomuje wáyé lẹ́yìn ìpapòdà àti ìsìnkú ọba kẹtàlá Òwòròdé Macaulay Ọbágédíà Uwure Ọ̀sájàrì kejì láti ìdílé oyè Uwure. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Olóyè láàrin ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP àti gómìnà àná fún ìpínlẹ̀ Jigawa Sule Lamido sọ lánàá wípé inú òun kò ní dùn sí àbájáde ìdájọ́ ilé-ẹjọ́ gíga ìlú Àbújá lórí ẹ̀sùn tí ó pè tako àìkọ orúkọ rẹ̀ mọ́ ìpàdé gbogbogbò ẹgbẹ́ fún ti ọdún 2025. Lamido fèsì yìí níbi ó ti ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní ìlú Àbújá ní kété tí adájọ́ Peter Lifu fi ìdájọ́ sí ọjọ́ 13 oṣù kọkànlá
lórí ẹ̀sùn tí ó pè láti fi fòpin sí ìpàdé ẹgbẹ́ tí wọ́n fi sí ọjọ́ 15 àti 16 ní ìlú Àbújá. Ọjọ́ 21 oṣù kẹwàá ni adájọ́ James Omotosho láti Ilé-ẹjọ́ Gíga ìlú Àbújá ṣe ìdáwọ́kọ̀ fún àjọ elétò ìdìbò INEC láti má ṣe ìdánimọ̀ àbájáde ìpàdé gbogbogbò ẹgbẹ́ PDP nítorí wọn kò tẹ̀lé gbogbo ìlànà òfin. Ṣùgbọ́n níbi ìgbẹ́jọ́ ní Lamido gbé wá ní adájọ́ Lifu ti pàṣẹ kí PDP dá ìgbésẹ̀ wọn dúró títí àbájáde ẹ̀sùn ilé-ẹjọ́ tí wọ́n fi sí ọjọ́ 13. Nígbà tí ó ń sọ̀rọ̀ lórí ẹ̀sùn ilé-ẹjọ́ ni gómìnà àná fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn wípé wọ́n ti òun gbọ̀ngbọ̀n láti pe ẹ̀sùn sí ilé-ẹjọ́ bí ó ti ṣe ìrántí ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú ẹgbẹ́ PDP bẹ̀rẹ̀ láti ìyànsípò rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Jigawa dórí ìyànsípò gẹ́gẹ́ bí mínísítà fún ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè. Lamido ṣàlàyé wípé àwọn adarí ẹgbẹ́ kò fún láǹfààní àti ẹ̀tọ́ gẹ́gẹ́ bí ojúlówó ọmọ ẹgbẹ́ PDP láti ra fọ́ọ̀mù fún ipò alága gbogbogbò ẹgbẹ́. Lamido ní báyìí bí ẹgbẹ́ òun bá pàdánù, òun náà pàdánù, òun fẹ́ lè máa ké lórí ọ̀nà tí òun gbà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn This Day tó jáde lónìí. Agbámọ̀fin Nàìjíríà kan tí ó tún jẹ́ ọ̀jọ̀gbọ́n lórí òfin Professor Sebastian Honu ti bu ẹnu àtẹ́ lu ìhùwàsí òṣìṣẹ́ ológun orí omi kan AM Yerima lórí ìdojúkọ tí ó ní pẹ̀lú mínísítà ìlú Àbújá Nyesom Wike bí ó ti ṣe àpèjúwe ìwà òṣìṣẹ́ ológun yìí ní ìtàpá sí òfin. Nígbà tí ó ń fèsì lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Facebook lónìí Ọjọ́rú, Honu ní bí òṣìṣẹ́ yìí ṣe ìdáwọ́kọ̀ fún Wike láti má rí ààyè sí ilẹ̀ kan tó ń fa gbọ́nmisí omi òtó ní Àbújá kò lẹ́tọ̀ọ́ látàrí wípé ó fẹ́ tẹ̀lé àṣẹ ọ̀gá rẹ̀. Ojúṣe òṣìṣẹ́ tó kéré junior officer láti tẹ̀lé àṣẹ ọ̀gá rẹ̀ gbọ́dọ̀ ní ìwọ̀n gẹ́gẹ́ bí ilé-ẹjọ́ tó ga jùlọ ṣe là kalẹ̀. Ó ní gẹ́gẹ́ bí mínísítà ìlú Àbújá, Wike ní agbára bíi ti ààrẹ lórí ilẹ̀ ní Àbújá gẹ́gẹ́ bí ó ti wà ní ìlànà òfin ọdún 1999. Amòfin yìí ní bí ó tilẹ̀ jẹ́ wípé ìgbésẹ̀ Wike náà burú, síbẹ̀ ó wà lábẹ́ òfin ní gbogbo ọ̀nà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Pẹ̀lú gbogbo ẹgbẹ̀lẹ́gbẹ̀ bílíọ̀nù náírà tí wọ́n ń ná lọ́dọọdún láti fi ṣe àdínkù ìṣẹ́, àbájáde ìwádìí ilé ìfowópamọ́ àgbáyé World Bank ti ní ìwọ̀nba ènìyàn ni ó ń jẹ àǹfààní gbogbo ètò tí Nàìjíríà ń ṣe. Nínú àkọọ́lẹ̀ tí wọ́n pe àkọlé rẹ̀ ní The State of Social Safety Nets in Nigeria tí ó tó akọ̀ròyìn lọ́wọ́ lánàá ni World Bank ti ṣe àfihàn wípé ìdá 44 nínú ọgọ́rùn-ún 44% ní àpapọ̀ àwọn tó ń gbádùn ètò tí ìjọba ń ṣe fún àwọn akúṣẹ̀ lórílẹ̀-èdè. Àkọọ́lẹ̀ fún ti oṣù kọkànlá ọdún 2025 ṣe àgbéyẹ̀wò iye owó tí wọ́n ń ná lórí ìgbáyégbádùn ará ìlú. Wọ́n ní pẹ̀lú gbogbo ìlérí ètò ìgbáyégbádùn tí ìjọba ń ṣe, ọ̀pọ̀ àwọn aláìlágbára láàrin ìlú ni wọn kò ní àǹfààní yìí jẹ. Àìpẹ́ yìí ni Mínísítà fún Ìṣúná Wálé Ẹdùn kéde wípé ìjọba àpapọ̀ ní ètò fún ìdílé mílíọ̀nù 15 tí yóò kó 70 mílíọ̀nù ènìyàn pọ̀ fún owó pínpín nípasẹ̀ ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé. Mínísítà ní mílíọ̀nù 8.5 ìdílé ti gba ẹgbẹ̀rún 25,000 náírà 25,000 naira. Àwọn mílíọ̀nù 6.5 yòókù ní ìrètí wà wípé wọ́n á gba tiwọn kí ọdún yìí tó parí. Ṣùgbọ́n pẹ̀lú gbogbo èyí ni World Bank ṣe àpèjúwe ètò ìgbáyégbádùn ọmọ Nàìjíríà ní èyí tí kò kálékáko. Wọ́n ní ìṣòro yìí bẹ̀rẹ̀ látorí bí wọ́n ṣe pín owó fún ìdílé, yálà tí ó yẹ kí wọ́n ṣe ní orí òjòrí. Wọ́n ní ìdílé akúṣẹ̀ ló máa ń pọ̀ jù tí owó kò lè tó wọn pín. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìgbáradì Nàìjíríà fún ìdíje 2026 FIFA World Cup Play-off ọ̀la Ọjọ́bọ̀ tako Gabon ní ìjákulẹ̀ ti débá bí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles àti àwọn òṣìṣẹ́ wọn ṣe kọ̀ àti wá fún ìgbáradì ní Rabat, orílẹ̀-èdè Morocco látàrí ìṣòro tí ó dìrọ̀ mọ́ àìsan owó oṣù àti àjẹmọ́nú wọn. Gẹ́gẹ́ bí akọ̀ròyìn lórí eré ìdárayá Olúwaṣínà Òkédèjì ṣe jábọ̀, ó ní gbogbo ikọ̀ títí kan Bakum staff ni wọ́n kọ̀ àti wá
fún ìdánilẹ́kọ̀ọ́ lánàá látàrí àjẹ́lẹ̀ owó tí wọ́n ń bínú lé lórí láti ọ̀dọ̀ àwọn aláṣẹ. Nínú àtẹ̀jáde tí wọ́n ní àwọn agbábọ́ọ̀lù àti òṣìṣẹ́ jọ pawọ́pọ̀ gbé jáde ni wọ́n ti fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀. Èyí ń wáyé lẹ́yìn ọjọ́ méjì tí Super Eagles yóò kojú Gabon nínú ìdíje semi-final World Cup African Playoff Tournament ní Rabat. Àbájáde èsì ni yóò sọ ipa Nàìjíríà níbi ìdíje 2026 FIFA World Cup tí orílẹ̀-èdè US, Canada àti Mexico jọ ṣe àgbékalẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Premium Times tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.